dàbí rẹ̀. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kémi gbé. Ọmọ ìyá kan náà ṣàlàjẹ́, ìjà ló dé torí dòwe. Nípa ọ̀rọ̀ òṣèlú wa, èyí ló kó bá gbogbo wa o, tó kó bá ọ̀rọ̀ ajé wa. Torí kò máa létí kí ìjà máa wà. Ìjà bá ti dé o ká parí ẹ̀ ló yẹ. Àmọ́ eléyìí, are we parí our ìjàs? Mo rò pé fẹ́ sọ pé ìjà bá ti dé o ká parí ẹ̀ ló yẹ pé kémi gbé mọ́. Gbé kájọ gbé. Ọmọ lágbára ẹ kọrin. Ẹ wo aṣù sangan. Ètò bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run. Ok, wọ́n ti ní onírinṣẹ́ mi tó to irinṣẹ́. Kó wá kó irinṣẹ́ ńlẹ̀. I shall not be annoyed, I shall not vex. Ẹ wo Nàìjíríà yìí tí gbogbo wa ní. Bẹ́ẹ̀ ni tí ò ní bàjẹ́ lórúkọ Ọlọ́run. Kò gbọ́dọ̀ bàjẹ́. Kò sì ní bàjẹ́ láíláí fàbàdà lágbára ọba mi òkè. Ọ̀rọ̀ tó ń lọ lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ wọ̀yájà lọ́wọ́lọ́wọ́ nìkan ní iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM níbi tá a ti máa ń gbé èyí tó ṣe gbòógì yẹ̀wò nínú ìwé ìròyìn wa ti olójoojúmọ́ ti orílẹ̀-èdè. Ẹ mọ̀ pé tá a bá ti ṣe ìjìnlẹ̀ nínú ìwé ìròyìn apá kìíní àti apá kejì tán, ọ̀rọ̀ tó ń lọ lẹ́tọ̀ tó túkàn tó tún máa ń bá afẹ́fẹ́ wọ̀yájà. Ẹ tàn pé láyà àjọ ìlú kìí ṣe èmi nìkan mo máa ń wà ń bẹ̀. Mo máa ń mú contracted body's friend mi dání. Contracted body's friend mi. Máa mú bodyguard dání. As in, you know. Ṣé ó dá kí àwọn wà ní. Ní tẹ́ fún contract ẹ̀ sanwó ṣe. Tungba Johnson mi wọ́n fi ń sanwó òṣèré mi àti ẹ̀. Ẹ wo pápá la máa ṣe láàárọ̀ ìtorí ibi tá a fẹ́ yà sí. Ó pọ̀ ọ̀rọ̀ tó kan onílé tó kan àlejò. Tó kan ọmọdé, tó kan àgbà, tó kan ìní wa, ọ̀rọ̀ tó kan àná wa, èní wa àti ọ̀la wa. Òun lọ̀rọ̀ tá fẹ́ ṣe kí ni tá fẹ́ gbé yẹ̀wò. Orúkọ tèmi ò yípadà bí mo máa ń sọ fún yín ní gbogbo ìgbà. Yèyé Oluwaseun fún mi. Ajibose lèmi jẹ́. Queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi nílẹ̀ fẹ́ràn kẹ́ máa pè mí. Èmi nìkan kọ́ mo wà bí o. Èmi àtẹnikẹ́ni máa ń jẹ́ kó yé yín pé ọmọ ìgbèrà pọ́nbélé ni mí. Mi ní fọwọ́ òsì báyìí mi ní fi júwe lé bàbá mi máa yẹ kó yé yín pọ́ ọmọ òkéné proper ni mí. Full breed. Òkéné lákàyè ọmọdé lẹ́ẹ̀dógún. Rí kíni. Ẹ má mà dáhùn. Mo máa ń jẹ́ kó yé pé full breed èbìrà ni mí. Màmá kí nílé pé ẹ̀yin tèmi. Ìyẹn náà o, wọn ò ní. Ẹ̀yin tí other families. Ìnákọ́ná. Ìnágẹ̀jẹ́. Mo fà yín lédè gòkè lọ́wọ́. Tó nínú Ọlọ́run bá ní wà láàyè mi wá ìjìnlẹ̀ fẹ́ tó fara dìde òkè Ọlọ́run bá mi wọlá tó ń kò kìkì orúkọ rẹ tó la gbogbo àgbáńlá ayé já iṣẹ́ ọwọ́ rẹ tó tóbi jàǹràn yìí náà Ọlọ́run ọba mi alanúbáyà lè pàdé iṣẹ́ ọwọ́ rẹ la kúkú gan ní àgán ní ìwọ Olódùmarè ṣùgbọ́n à ń fi òye mọ̀ wípé ìwọ ọba ṣẹ̀dá wà láyé wa o ọba tó tó gan ní afẹ́fẹ́ tó tó gan ní orí ìbà lónìí nítorí mọ̀ jẹ́ la tó gbé dé ọpẹ́ náà ní ìdákunjọ́ mọ̀ dá ọpẹ́ wa sí wa láyà lẹ́dàájẹ́ tòní ó tún jẹ́ ìtẹ́wọ́gbà o ètò ọ̀hún ló tún bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba lórúkọ rẹ náà la kúkú fi ń ṣe gbogbo tá a fẹ́ rìn láàrin yìí gba ọkọ̀ ètò yìí wà mọ́ra lọ́wọ́ dákun wọ́n jẹ́ àrì lágbàmí lẹ́nu iṣẹ́ ìṣẹ̀dá Ọlọ́run jọ wọ́n jẹ́ káwọn tó ń lò gbà lọ́wọ́ wọ́n jẹ́ kí wọ́n lò wá mọ́gbà Ọlọ́run ọba wọ́n jẹ́ abáwọn fara sínú kú ẹlẹ́dàá ayé àti tọ̀run ó wù ọ́ tó dá wa pẹ̀lú ẹ̀bùn ògo kó wa dákun jọ ò tógó ti rawọ́ tí gbogbo wa lágbára Ọlọ́run ọba kò ní wọ̀ ọkùn Jésù Olúwa wa Jesus mighty name tó iṣu bẹ́lẹ́bẹ̀rẹ̀ bùkátà fagbẹ́ òkú gan tá jòbọ̀ ó di bùkátà oníyàn àgbàdo tọ̀nà bọ̀ ló bá di bùkátà fẹ́lẹ́kọ̀ lọ́gbọ́n tí mo délé ayé mo di bùkátà Ọlọ́run Olakitan Adegoke yín rèé tí gbogbo ayé mọ̀ sí bùkátà Ọlọ́run mo ní the trending issues ọ̀rọ̀ tó ń lọ láti kàn ní Tungba náà ló tún ṣe bẹ́ẹ̀ tó ń bá tẹ̀gùn wọ̀ ìyá àjàkadì adúpẹ́ lọ gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ẹ ti dúró kó tó di pé bóyá abẹ̀rẹ̀ ètò ẹ̀yin tẹ́ ẹ ti ń retí pé àwọn boys àwọn gẹ́ wọn tó dé àtúntì dé nígbà bàjì gan lórúkọ rẹ náà ní Ọlọ́run àwọn dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí ìkànnì Tungba the senior labourer himself mọ̀ ní dẹrù gbónú lọ́la Ọlọ́run ọba wò keep on moving sàrọ̀bá tó dáa the senior labourer agbá Ọlọ́run ọba ìṣẹ̀dá ò ní fi yín palẹ̀ kúkú nífà náà dá yín láàmú wọlá aláwùlà wọlá kúwátá ní ìlàbílà àlewìlẹ̀ azim ní ọjọ́ àlàmísì yóò kí lọ mú wa lónìí o lóríṣiríṣi la mú wọn wá àánú Ọlọ́run ni o àánú Ọlọ́run ló fi jẹ́ ká lè ọ̀rọ̀ tó ń lọ ẹ̀rí kó wá lóríṣiríṣi káde tètè ṣí ojú òpó sílẹ̀ kẹ́yìn àgbà ọ̀jọ̀gbọ́n kẹ́ lè dá sí nítorí pé ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò lónìí ń lọ bíi méjì tó sì jẹ́ kó ṣe pàtàkì ó ṣe kókó ó ṣe gbòógì ta ní láti jọ gbéyẹ̀wò láàrin ara wọn àgbà mi wà lọ́jà
orí ọmọ tuntun bẹ́ǹdì láyé. Honestly, it is not done. That's not possible. ẹ tún ti dé rèé o, bèbí ni wá o, yàrá ni wá o. ẹ tún ti dé. Ọlọ́run ọba tó ní ọgbọ́n kò fún wa ní ọgbọ́n àṣekalẹ̀. Àmín. tó àwọn ìwé ìròyìn ń bẹ níwájú wa jìgànjìgàn láàárọ̀ ti tòní. ìwé ìròyìn The Independent láàárọ̀ ti tòní wọ́n sọ̀rọ̀. ìwé ìròyìn Vanguard àti ìwé ìròyìn Nigerian Tribune. The Punch ẹ̀ fún wa. lọ́lọ́kan òjọ̀kan. àkọ́kọ́ náà yèyé tá a fẹ́ gbé yẹ̀wò. ẹ bá mi kà á lédè ìbò, ẹ bá mi kà á àkọ́kọ́ ilé láti inú ìwé ìròyìn The Independent. Senate asks federal government to bomb bandits out of their hideouts. òyìnbó ni ohun tí wọ́n gbèrú àti sọ ni wípé. Senate asks federal government to bomb bandits out of their hideouts. Ọlọ́run nígbà tí graduate. Aunty Bukri. ọmọ Kogi tó bá ti kàwé yege máa ń bùgá o. I can because ambassador àwọn ìbíra ni mí. Àmín. Yes, kẹ. Lórí sírísì. ohun tí wọ́n gbèrú láti sọ ni wípé àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà tá a mọ̀ sí House of Senate. wọ́n wá pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà pé à ń pe ọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀. ó máa ń láàárọ̀ nù. wọ́n ní ìjọba àpapọ̀ ẹ má ṣàsùnpìyè lórí ọ̀rọ̀ yìí o. tá a bá sọ wípé bóyá a fẹ́ máa wòran lórí ọ̀rọ̀ yìí, tá a fẹ́ ní ó ṣeé ṣe kí n tí ó bàjẹ́ ó pọ̀ ju ti a lè rí túnṣe lọ. wọ́n ní ṣe rí àwọn agbésùnmọ̀mí, àwọn ajínigbé, àwọn aṣòṣìlọ́mọ̀ṣẹ̀dá, àwọn tó ń pààyàn ṣayọ̀. terrorist. bẹ́ẹ̀ ni wọ́n ní níwọ̀n ìgbà tó jẹ́ pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti mọ ibùbá wọn, ṣùgbọ́n tí nígbà tó jẹ́ pé ẹ̀rù ló ń bá wọn pé táwọn bá ní káwọn kọ́ ogun lójú ó ṣe ṣe kẹ́ni tí ó rà kó san bẹ́ẹ̀. ní àfi wá wò ẹ wò iṣẹ́ ẹ̀ ní yọ̀ǹda àwọn ọmọ ogun pẹ̀lú àwọn ọkọ̀ agbérasá fighter jet gbogbo táyà àwọn ọkọ̀ agbérapá bí àṣà. jẹ́ kí wọ́n ṣàmúlò kí wọ́n lọ kọlu àwọn ìṣẹ̀dá wọ̀nyí ní bùbá wọn kí wọ́n sọ bẹ̀dẹ̀ ẹrú. jẹ́ kí wọ́n dáná fún wọn yá. ṣùgbọ́n dàbí ẹni pé ìjọba ń wò pé àìmọye àwọn tó wà lákàtà wọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀, àìmọye àwọn ibi tí ó lè fẹ́ tábà, ṣùgbọ́n tá a bá ní ẹ máa worú nǹkan wọ̀nyí ọmọ pínpín tíjọba ń wò ní pé bí ọ̀rọ̀ tó sọ pé tá a bá wo dídùn fún ahọ́ra kan egun ẹni tí ó yẹ kó kàn àtẹni tí ò yẹ kó kàn ní ìṣẹ̀lẹ̀ yìí máa ṣe kí ni o ló máa rálù bí àyẹn ni wọ́n ṣe wò pé. wọ́n ní ẹ̀tọ́ ni kájá sọnù, ẹ̀tọ́ ni kólówó ẹ̀ wà, ẹ̀tọ́ ni kíjọba ronú bí wọ́n ṣe ń ronú, ẹ̀tọ́ sì ni láti gbógun ti àwọn ẹ̀tọ́ náà ni fún ìlú láti sọ̀rọ̀ bí ìlú náà ṣe sọ̀rọ̀. àbí àwọn ọmọ ilégbèmọ̀ aṣòfin àwọn ni wọ́n ro ọ̀rọ̀ náà bẹ́ẹ̀. ọmọdé làwa ọ̀rọ̀ yìí ò mọ̀ yé wa la ṣe gbé ètò yìí wá. we didn't understand it. àbí ó kẹ́yìn àgbààgbà kẹjájọ rò ó. ṣé kí ìjọba àpapọ̀ fi àyè gba àwọn ológun kí wọ́n dára bẹ́ẹ̀ kí wọ́n lọ dáná sun àwọn agbésùnmọ̀mí ni, àbí ká sì máa ro ti àwọn tó wà ní ìgbèkùn àwọn agbésùnmọ̀mí yìí tó jẹ́ kí ìjọba máa ṣẹ́wọ́ pọ̀. kì í ṣe pé bóyá ìjọba mọ̀rà tó lè dá, ṣùgbọ́n nítorí àwọn èèyàn wa tó jẹ́ olódodo, olótìtọ́, aláìṣẹ̀ tó wà ní àkàtà wọn. tó bá a sì ṣe ń wo gbogbo àwọn nǹkan wọ̀nyí tá à ń wo wọn rán ìwà ìbàjẹ́ yìí ń ṣe bẹ́ẹ̀ ó ń pọ̀ sí i. bẹ́ẹ̀ ni wọ́n tún ń wọnú ìlú kó àwọn èèyàn sí lójoojúmọ́ láìsinmi láìwárò. bóyá ohun tíjọba ń wò táwọn ìgbìmọ̀ ilé aṣòfin àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin táwọn wò ní wípé tá a bá ní kò ní bàjẹ́ jù báyìí lọ, tó lóyìnbó máa ń sọ wípé ó lè degenerate jù báyìí lọ, á bẹ́tà ká tètè ṣe kí ni o, ká tètè ní ẹ tì wọ́n síta, àbí o ẹ tì wọ́n bóde. tó bá wo ohun tí ìṣẹ̀lẹ̀ láabi, tó bá ń wo àwọn nǹkan míì tó ti wá ń bí àwọn ibi tó ń pẹ̀ka lọ, àwọn ibi tó ń pẹ̀ka lọ. ọ̀rọ̀ ń wá di pé ọba náà ní níṣẹ́ ẹrú, iṣẹ́ ọba ò ṣe jẹ́, odò ọba rèé kò ṣe rọ́ọ̀lù, ọba náà ní iṣẹ́ odò ọba kú, iṣẹ́ ọba ò ṣe má jẹ́, odò ọba kẹ̀dẹ̀rẹ́ kò ṣe rọ́ọ̀lù, kò ṣe fojú di. ìgbéra ń pò. àbí o àdúgbò lọ́dọ̀ Ọlọ́run àfihàn sẹ́nu àtúnṣe ẹlẹ́dàá ìṣó kò ṣe pọ́nlá, iyọ̀ rẹ̀ kò ṣe tú dànù. Ọlọ́run kò ṣàánú wa. báwo lọ̀rọ̀ yìí ṣe rí lójú ẹ̀yin àgbà ọ̀jọ̀gbọ́n ẹ ṣèyún lé ní. ẹlẹ́ẹ̀kejì ohun tá a fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ tuntun ní eléyìí náà tún lágbára.
níbi tí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ní ìlú tó lọ́ba tó ní ìjòyè kíní kan bẹ tó dàbí ẹni pé ó fẹ́ di bárakú àti àbàwọ́n lọ́rùn láṣọ àlà orílẹ̀‐èdè yìí látàrí pé ní ọ̀pọ̀ ọgbà bí ìjọba kan bá ti ń ṣetán àti kúrò lórí àlééfà wọn máa dẹ pàkúté fún àwọn tó ń bọ̀ lóríṣiríṣi wọn máa nìyẹn. gbìyànjú àti àwọn Yorùbá dẹ̀ bọ̀ Yorùbá ní bí kòtò àṣedànù ẹ̀dá ò bá tí ì kún àṣírí ẹ̀dá kì í bò ṣùgbọ́n ọjọ́ wo la fẹ́ máa fi dí kòtò ìṣẹ̀dá mẹ́jà ṣàṣedànù ìlàkàkà sán Olódùmarè mẹ́jọ jẹ́ tiwa lọ́dún tuntun àti gbogbo ìṣẹ̀dá tó fẹ́ wa dénú vice versa fún gbogbo ẹ̀dá tó jẹ́ arobiro ni. Alright, lórí ọ̀rọ̀ ìlú yìí akàròyìn kan láàárọ̀ tòní nínú ìwé ìròyìn Vanguard gẹ́gẹ́ bó ṣe wà ńbẹ̀ wọ́n ní pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà gbéra báyìí ó di ilé ìfowópamọ́ àgbáńlá ayé táàmù sí World Bank ká ṣe gbọ́ ní pápá àpáká lè ti ṣe ojú òpó lẹ́ni wọ́n lọ gba loan owó rọ̀gùnrọ̀gùn mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀ta dọ́là $600 million US dollars ni o àbí o ṣe kogi dọ́là kì í ṣe dọ́là àwọn ní medicine states àbí àwòtánga nípínlẹ̀ Ògùn kì í ṣe dọ́là wọn. $600 million US dollar máa fi US dollars yẹn sí kì í ṣe United States of Abẹ́òkúta United States of America dollars sí wọn ẹjọ́ mà owó ya ṣàlì. ìjọba tó ń bẹ lórí àlééfà níjọba òkè oṣù mélòó ló kù táwọn ọdún mélòó ọdún mélòó kù kí ni wọ́n fẹ́ fi owó ọ̀hún ṣe. oge yìí tó kù tán ẹni bá bá wọn kà. this is another thing. oṣù .1 ni pé gbèsè mẹ́tàlá mẹ́rìnlá oṣù mẹ́ẹ̀ẹ́dógún. gbèsè .1 gbèsè. àlóṣù mẹ́ẹ̀ẹ́dógún ló kù tán máa lò mo bá wọn kà 15 months. ayọ̀ kúrò nínú ìrìn àjò ọdún mẹ́jọ ọdún ìṣàánú. oṣù mẹ́ẹ̀ẹ́dógún péré ló kù. .1 ni pé ọdún tó kọjá yáwó. láfi yẹn ṣe. .2 we keep borrowing. O trillion upon trillion. Trillion ni àwọn oúnjẹ ọmọ àgbà àyà mílíọ̀nù. ọdún ní January February náà. àtúntì ń jábọ̀. .3 mami .3 òun ni pé kí ló dé tíjọba kan bá ti ń kó lórí àlééfà a máa try láti sọ pé ìwọ náà ó forí fa. You see, this is ṣọmọ wọn náà gbọ́dọ̀ bá nǹkan báwo ló ṣá compulsory you must to bá nǹkan tó ní o tó kọ́ lágùn lé lórí. ìyẹn ló kọ́kọ́ bá pọ̀ láàrin oṣù àbọ̀dún kan tó kọ́kọ́ wọlé ló máa kọ́ fi fínra. kò fẹ́ sí pé bóyá bó la fẹ́ ṣe tèmi ò ní jẹ gbèsè ilẹ̀ di ọmọ bí àwọn tó ń bọ̀ lẹ́yìn legacy ó mọ̀ ní agbára world legacy ọjọ́ wo ìrìn àjò ọdún mélòó àti lé ní 60 ọdún. ó tẹ̀jẹ̀ ń dẹ́rìn pẹ́. orílẹ̀-èdè ti àgbà àti lé lọ́gọ́ta ọdún. àìsọmọdé mọ̀ grandpa ni wà. ok now grandpa ni wà. gbèsè upon coming your upon. Báyìí ni ọdún mẹ́jọ tiẹ̀ tó bá ń gbọ́ ọmọ òní bá gbèsè ẹ̀ lẹ̀ kì í ṣe bíi ti orílẹ̀-èdè wa yìí o tó bá ń gbọ́ ọmọ abá gbèsè tọmọ ọmọ gan ò bá ṣọ́ra á tún bá gbèsè. ọlọ́mọdé àrè òun nìyí tó wà lẹ́yìn o àmì o nínú ìrántí wa kọ́lọ́mù pa gbogbo ẹ̀rẹ́. àmì. alright ibi tí mo máa ń bọ̀rọ̀ lẹ́rìí yìí kí ni a fẹ́ owó tí wọ́n yá kí ni wọ́n náà fẹ́ fi ṣe. wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ládùúgbò ọ̀kan òjọ̀kan ìpèníjà ohun àdánwò ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà tí í ṣe òkè ọya ní gbogbo àwọn ìpínlẹ̀ tá a ní ń bẹ̀ tó lọ bíi 19 states we have in the northern part of the country. wọ́n ní wípé wọ́n fẹ́ fi owó yìí ṣe àtúnṣe àwọn ìpèníjà tí wọ́n ní láti fi ṣe àtúnṣe àwọn nǹkan kọ̀ọ̀kan àti olú ìlú wa ìlú Àbújá. Question from that angle. I'm so sorry, sir. Ǹjẹ́ apá àríwá nìkan ni àdójúkọ yẹn ti pọ̀ jù? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, ǹjẹ́ kò sí àdójúkọ ní àárín gbùngbùn orílẹ̀-èdè? You understand? Yes. Ohun tí ó ṣe pàtàkì lápá àríwá the Boko Haram issue wọ́n jí àwọn èèyàn gbé wọ́n pa àwọn èèyàn wọ́n bá àwọn àgbẹ̀ jẹ́ ó jẹ́ kẹwàá wọn àbí ó jẹ́ kí oúnjẹ wọn àwọn pa àwọn àgbẹ̀ sínú oko àwọn Boko Haram wọ́n kó wọn ṣé kò ṣẹlẹ̀ ní apá abòmíì
ní orílẹ̀-èdè ṣé kò ṣẹlẹ̀ ní Ebonyi Abakaliki ṣé ò ṣẹlẹ̀ ní Anambra àdójúkọ ti ohun tí àwọn darandaran tí wọ́n dálẹ̀ náà ní apá gúúsù ìwọ̀ oòrùn apá gúúsù ìlà oòrùn àárín gbùngbùn orílẹ̀-èdè ìpínlẹ̀ Benue wà ńbẹ̀ àwọn kan ó ní tán ṣe fáwọn àgbẹ̀ ó ní tí wọ́n dá lára ní Kogi. ṣùgbọ́n ó tí wọ́n sọ fún wa nísìnyí ni pé wọ́n fẹ́ fi owó yìí ṣe àtúnṣe látàrí àwọn ohun tó ti bàjẹ́ àwọn àdójúkọ tí wọ́n fẹ́ fi mú nǹkan padà bọ̀ sípò ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà di 19 northern states náà fẹ́ lo owó ìfún àti olú ìlú Àbújá. ṣé kí mo mọ̀ pẹ́lú mi ò tí mo bẹ̀rẹ̀ ó ṣe jẹ́ pé ṣé kìí ṣe pé a mọ̀ rò pé ó ṣe jẹ́ apá abẹ nìkan. one ẹlòmíà rò bẹ́ẹ̀ wọ́n máa wò pé taná fún lọ́kọ́ pé kó roko tí ò ní roko sọ́dọ̀ ààrẹ òun ní kò wọnú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. kó má lọ jẹ́ pé tí ó ní kí n sọ̀kan tó wà bẹ́ẹ̀ ó máa dàbí pé ìyá yèyé sọ̀rọ̀ nígbà pàpà ni. iṣẹ́ ò mọ̀ wípé ẹ wo iná fi anẹ́ẹ̀sì bá a wí bẹ́ẹ̀ àkú bá a sì sọ lóríṣiríṣi ṣọmọ tó wà bẹ́ẹ̀ mo rò pé lọ́gbọ̀n ọmọdé tèmi àsìn pé tí ó bá dọ̀ọ́dún tó ń bọ̀ ṣọpẹ́ election era là ń wọ̀ lọ yìí ká tẹ̀ wá ní wípé assumption ni ò mú assume ni o ṣé kì í ṣe bẹ́ẹ̀ lójú ìwòye ọmọdé tèmi o tẹ bá ní òkè kólúkálùkù jórúkọ fada àti mọ́dà tí èsè pé lápá kan àtẹ́wájú àti sọ pé gan-an ẹ̀ tí ẹ̀ fẹ́ wá nípò ká tún tẹ̀síwájú. àwa náà fẹ́ ṣọ́ọ̀tì kò sẹ́ni tó máa ṣòwò tó máa fẹ́ ṣòwò ṣọ́ọ̀tì. ó dẹ̀ kú dẹ̀dẹ̀ báyìí. ó dẹ̀ kú oṣù mẹ́ẹ̀ẹ́dógún. ó jẹ́ 19 states. oṣù mẹ́ẹ̀ẹ́dógún. $600 million US dollars. àti Àbújá ẹlẹ́dàá o it's a sorry case. it's a sorry case. Nàìjíríà yẹn dẹ̀ ní ti gbogbo wa ní. Nàìjíríà yìí ti gbogbo wa ní. I am not sure at this point yo lórí $600 million tó jẹ́ pé àwọn apá kan ló bá lọ. wàláì ẹ má jẹ́ àtànra wa àwọn kan tún máa sọ pé àwọn kan tún máa sọ pé àwọn bíbù yẹn àwọn ọ̀gbọ́n ọ̀rọ̀ tó ń lọ àlejò láti lè rí Tungba 100.9 FM ẹ̀fíìsì ni ti wà. The trending issues from Tungba 100.9 FM. ẹ má gbàgbé ohun tá a gbé yẹ̀wò láàárọ̀ yìí. How do you see things with this illustration? àwa ti fi tọmọdé tiwa wí. With this art. we are fọmọdé tiwa wí já sójú òpó lẹ̀. àbí o ṣe ká sójú òpó lẹ̀ ní orí ètò náà la wà báyìí láti Tungba 100.9 FM kí lẹ fẹ́ rí dá sí kí lẹ fẹ́ sọ. Hello 08056131009 08056131009 tàbí 08113051009 08113051009 ẹ̀yin tẹ́ mojú ẹ̀rọ WhatsApp wa ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ síbẹ̀ ẹ̀yin tẹ́ wà lójú ewé Facebook wa náà àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ṣe kíni ẹ fi ránṣẹ́ síbẹ̀. ẹ má gbàgbé ní pápápá àwọn ọmọlẹ́gbẹ̀ẹ́ aṣòfin àgbà House of Senate ni wọ́n sọ pé kí ìjọba àpapọ̀ pàṣẹ àní kí wọ́n lọ rèé ju àdó olóró kí wọ́n sọ ibẹ̀ dé eérú ìbá sì ṣe àgbo òyìnbó ajẹranjẹgun náà fẹ́ lọ dà síbẹ̀ ní ìyẹn ibùbá àwọn agbésùnmọ̀mí kí wọ́n di pé flọ wọn. hello. Ọlọ́run ló ń tó sà. àmín. ọmọ òṣèré pààrọ̀ kó ojúmọ́ sà. ẹ má tí ì já conclusion. a máa gbọ́n.
àmì. Kán ṣàtúnṣe. Àmín, àmín. Ẹ ṣé gan sà, ẹ ṣeun gan sà, ọmọ òṣèpàrọ̀. Ẹ ṣé àdúpẹ́ ẹkú làákàyè. Ó dá mi lójú pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nìkan ní Tungba ẹ̀ ń gbọ́ ohun tí à ń gbé yẹ̀wò látàárọ̀. Àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ aṣòfin wọn sọ pé sẹ̀. Hello. Hello. Ẹ kú ojúmọ́. Ẹ jẹ́ bá wa yí rédíò yín lọlẹ̀ etí ò gbé jì. Èyà. Etí ò gbọ́ méjì. Hello. Hello. Ẹ káàárọ̀ sà. Ọlọ́run ló ń tò ó. À ń gbọ́ yín sà. Láti Lẹ́kì Garden, ókè, à ń gbọ́ yín. Ìyẹn fi ń ṣe àwa ara wa ni. Ọ̀rẹ́ wa la sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ó gbé orí adìẹ wa kì í ṣe ná. Hello. Hello. Àmín. Ẹ mà káàárọ̀ sà. Ẹ kú ojúmọ́ sà. Àmín, àmín. Àmín o. Okay. Ẹnikẹ́ni tí ó bá díje dùkú ká lè fa ẹni tó ṣètò àkọ́bẹ́ni tó fẹ́ jẹ̀dù. Ọkọ̀ ìgbàgbọ́ wọlé à. Òṣèlú. Ìfẹ́ ti ipò kan mú o. Tí o tó bá ti wá jáde fún ìfẹ́ ti ipò kan mú, káwọn ará àwùjọ àlè nígbàgbọ́ nínú ẹ̀ pé ilé ìgbọ́dọ̀ sojú wa ló tọ́ ni. Kí ìsìnkú gbọ́dọ̀ ṣe ojúṣe ààrẹ. Tí o tó bá ti wá jáde tán, kò gbé báyìí kò gbé búbélì, kò gbé Kùránì. Ó fi ìṣẹ̀lẹ̀ sí kẹta. Ó fi dáká ayé búra. Ó tún máa ti débẹ̀ ọ̀gá bẹ́ẹ̀ tó máa ti bẹ́ẹ̀ ní. Ó ta nígbàgbọ́ tó ń dín yẹn o. Adégbàgbọ́ tó ọgbẹ́ ẹ̀dẹ́ tó máa lè náà Ọlọ́run ló tẹ̀dá àwọn ọkọ̀ mẹ́lẹ̀ta yìí o. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ló tẹ̀dá àwọn ọkọ̀ mẹ́lẹ̀ta àwọn ẹtí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbà yìí orí mọ́ ilé sí àtiwé mọ́ Kùrán àti tẹ̀sí. Bẹ́ẹ̀ni mẹ́ẹ̀ta fúra pé ó kéé bàbá débẹ̀ ìkọ́tà láwọn sí ẹni tó bá fi jáde bẹ́ẹ̀ àtikọ́ láti dìbò fún ọ̀rọ̀ aráàlú. Ẹ ṣé gan sà, àdúpẹ́ lóòótọ́ a nífẹ̀ẹ́ sí àmọ̀ràn tẹ́ gbà wá ọ̀rọ̀ tẹ́ sọ ó níye lórí jọjọ ẹ ṣeun gan. Ṣùgbọ́n afẹ́kẹ́ bá wa yànnà ní pápá aláìdé ìnàpẹ́nu àwọn ọ̀rọ̀ méjèèjì tá a nà síta afẹ́kẹ́ tiẹ̀ sọ̀rọ̀ sí náà díẹ̀ kẹ́ tiẹ̀ sún jà. Àkọ́kọ́ a ní pé bẹ́ẹ̀ ni sà a ní pé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà House of Senate wọ́n ń sọ fún ìjọba àpapọ̀ pé àní kí wọ́n gbé ìgbésẹ̀ láti lọ sọ ibùdó àwọn agbésùnmọ̀mí kan lọ sọ di ahoro kan lọ kí wọ́n rí pé wọ́n sọ wọ́n dẹrú pé kí wọ́n ṣàmúlò àwọn fighter jet tá a kówó rà lẹ́nu ọjọ́ mẹ́ta iná tí wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n wòye pé àwọn aláìṣẹ̀ tó tún wà ń bẹ̀ ńkọ́ kí lójú ìwòye ti nípa ẹ̀ ìpèsè àní etí ẹ̀ bọ́ǹbù wọn tá bá ní ká sọnà bọ ilé àbí kájógun omi bàbá ẹ̀ ní ká rántí pé àwọn aláìmọ̀wọ́ mẹsẹ̀ náà wà ń bẹ̀ o. tó kí lójú ìwòye torí pé tí wọn bá gbégbèsè bẹ́ẹ̀ náà nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ó ń bàjẹ́ sí i Ọlọ́run kó ṣàánú wa. Ẹlẹ́ẹ̀kejì òun ni ti ọ̀rọ̀ owó rọ̀gùnrọ̀gùn tó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ lórí àlééfà wọ́n ti gbowó lọ $600 million wọ́n ti kéde rẹ̀ àná òde yìí wọ́n ti wá sọ pé owó ọ̀hún bí wọ́n ṣe gbà tó wọ́n rántí Kogi o
wọn kàn rántí no wọ́n máa rántí Kogi máa wà nínú wọn rántí ọ̀nà sẹ́tì lùsádà àgbára o ọ̀nà ìpínlẹ̀ Ògùn o wọn rántí ẹ o Lùsádà wọ́n ní náà lọ. ohun tí wọ́n fẹ́ fi owó ọ̀hún ṣe ni pé láti lọ fi ṣe àtúnṣe gbogbo ohun tó ti dẹnu kọlẹ̀ ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà lókè ọ̀yà lọ́hùn lókè ọ̀yà onímìnì bẹ́ẹ̀ sì rí ọjọ́ mélòó ló kù lórí ẹ̀mẹ́fà ó kù oṣù mẹ́ẹ̀ẹ́dógún ẹ wo ti gbọ́rọ̀ oṣù mẹ́ẹ̀ẹ́dógún. hello ẹ káàárọ̀ sá o. yes sir. ẹ kú ojúmọ́ sà. ojúlọ́re sà. Alaba Peter. Alaba Peter. Agbayin. Amen. Ẹ ṣé kú làákàyè Alaba Peter. Ẹ ṣé. Hello. 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 Ìyá. Irọ́. Tabar opportunity. Ẹlẹ́dàá o. Ẹ call her back. Hello. Ọlọ́run ló ń tó. Ẹ kú ojúmọ́ sà. Yes sir. Àmín. Orúkọ yín àti Peter tí ń pè sà. Òkèrà ni. Òkèrà ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ bàbá. Yes sir. Ẹ má gbé ìmọ̀wọ́ ara mi báyìí. Inú ilé ìtọ́wọ́ ọmọdé ìgbìmọ̀ àtòkùn sọ pé kí wọ́n lọ sí bọ́ọ̀mù sí àwọn tó wà ní Sambisa forest. Èmi ò lọ́wọ́. Ìdí sà. Ṣé báràkì méjì tó bá kọ̀ máa mọye báràkì ta ní Nàìjíríà ti báyìí. My father is ex-place military. Báràkì méjì péré tó bá kọ̀ máa jù wọn kọ́ lọ bọ̀ bá tẹ̀yẹ kọ́ máa tẹ̀yẹ. Wọ́n ń máa ṣẹ̀yẹ in very clean way tí ò ní ìgbé wọn ju bọ́ kí ẹni tí ò mọ̀ kọ́kọ́ máa fara gbá bẹ̀ lọ́wọ́ tó jí wá bẹ́ẹ̀ wọn tó wà. Tó kí ìjọba tó bá pàṣẹ ó jẹ́ rìlíìsì Tungba èlò láti sọ àti gbogbo bẹ̀. Ìyẹn ìkíní wọn á sọ sí ìkejì mú pé kẹ́rì bàbá ẹ má ẹ̀ka para ọlọ́kùnrin àwọn kọ́ńtì à ń pera wa ní ẹyọkọ̀ ní àìkẹyọkọ̀ rárá. Ẹbí ọ̀rọ̀ aláàbí ilẹ̀ kọ́ ẹbí wa kọ́ ẹbí ọmọ wa kan tó ń gbé àpótìbò tó ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gbogbo nǹkan tó ń ṣe náà kò ṣe é síbi ọ̀rọ̀ ló ń lọ. Bàbá tó kò ń bẹ̀ àti Jonathan
dáwọ́ lẹ́bi rárá o. Ó pé àgbàlagbà kan ó pé bàbá kan ó bá sọ̀rọ̀ ní ẹni ọjọ́ mẹ́ta bàbá yẹn náà lẹ́sẹ̀ lẹ́yìn ní kọ́ńtì yìí. Bàbá yẹn sọ fún mi ó ní ọmọ mi ó ní bá ó ní ìwọ ló dára láàbò. Ó ní àwa fara wa là fara wa lé ọ̀rọ̀ òun lọ́wọ́. Ìgbà tó ẹ pé ká bá débẹ̀ tán gbogbo iṣẹ́ ká máa ṣe ìdásí mẹ́ta ọ̀dọ̀ wọn ni. Gbogbo ọ̀tẹ́ lọ sí kọ́tọ̀ tẹ́ lọ sí sójà tẹ́ lọ sọ́kọ̀pá tẹ́ lọ gbogbo ẹ̀ lọ́wọ́ ló wà ní kí la wá sọ. Àwọn bàbá dẹ̀ tún débẹ̀ tó yẹ ká pààrọ̀ ara wa tí ó débẹ̀ a máa tún dá wọn a máa tún ìwà yẹn ó ti wà ní ara wa. Tó ẹ má dá wọn lẹ́bi o èmi ò dá wọn lẹ́bi o àwa ẹ̀rọ ìjọ ti wá. Wọ́n gbọ́n ni. Àwa la fura wa lẹ̀ fún wọn. So ẹ̀yin ẹ̀ wo nígbà tí bàbá wà ń bẹ̀ náà gbogbo iṣẹ́ tó ṣe ẹ̀rù gbà tí Jonathan wà bẹ̀ gbogbo bí tó ń pàṣẹ báyìí gbogbo ọmọ ilé ló ń ṣiṣẹ́ sí. So kí ló dé tó ẹ pé ibẹ̀ yẹn ṣáájú táàdé ronú ara wa pé kí àlọ́ bá lọ àbọ̀ àbọ̀. tó bá di ìjọ kan wà á kó òbí tí àwọn ti ní fẹ́ sọ ń pa bàbá èmi náà oníkà ìsọ̀rọ̀ kan sọ ibi tí ọ̀nà ti dá òkú tètè ni ọ̀nà wa lè ṣe wọ́n wà á tọ́ fún bàbá kò tún síyàn tó lè ṣe fẹ́fẹ́ tó máa fẹ́ tó bàbá ọba tẹ̀jọ́ ẹ̀kọ́ lẹ̀ kò tún sí torí ojú sí là kó ní opportunity ọdún mọ́kànlá kó ìlú ẹ̀ èmi ẹlẹ́mìí ọ̀rọ̀ yẹn tó pàgọ́ ọ̀nà bẹ̀ kí ló dé ọmọ Yorùbá tó tún ti di ọgbogbo ọdún ọmọ lọ́fẹ́ ọdún ọwọ́ táwọn máa ń bo àwọn ìwà àkúrà wọn ní àṣírí àwọn àwa la máa ń tú àṣírí ra wa síta ẹnu wa òkú ẹwọ wa ara wọn tó ń sábò lọ ibi ìgbà ni wọn sá wá ibi ìgbà ni wọn sá wá gbogbo wọn dẹ̀ ní ìkọ́ ọ̀tọ̀ lọ ṣe pé àwọn ojú skáùtì sọ̀rọ̀ tó àwa Yorùbá ní ká lọ tó ara wa ká lọ tó ká lọ dòwó ká ronú ibi ká tó ń bọ̀ ibi tó máa tẹ̀lé sí torí ọ̀wọ́ aláàbí ọwọ́ ìkẹta wa tá a wò yìí ọwọ́ ẹ̀sọ̀ wọn lẹ̀ ọwọ́ yẹn ní plan wọn ní plan tó bá lè ṣẹlẹ̀ lé ojú ọjọ́ àwọn máa ti wò wọ́n á dẹ̀ máa rí pé ó ti yà torí ọ̀wọ́ kan wọ́n ká tó jókòó wọn ní sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ ti ẹ̀yìn náà wọ́n sọ pé tó bá ṣẹlẹ̀ lé pé ìjẹ Yorùbá ti lọ́wọ́ kọ́kọ́ máa sọ ti ikú náà kí ọ̀pọ̀ tó wá pàbò sí ibi tí òun lọ́dọ̀ ní àwùjá tí bàbá wọn náà sọ pé ibẹ̀ ló bá ti di olúbọ̀ yìí o àtúwọ̀ owó yẹn kẹjọ pé ẹ̀ẹ́dẹ̀ náà ju ọ̀dọ́ yìí nìkan lọ gbogbo ọ̀nà tó wà ní ipò ní èmi lórílẹ̀-èdè tó jẹ́ orílẹ̀-èdè gbogbo wọn ọ̀dọ́ wọn náà ni so bàbá ní ìpa òyìnbó ń bọ̀ àwọn náà tẹ́lẹ̀ o Yíbà. ilẹ̀ Oòduà á sọ̀rọ̀ àti ilẹ̀ wa Gani Adams ó bẹ bàbá yẹn jọ kó má fi Oòduà lẹ̀ tó mọ̀ pé tí ọ̀bẹ bá fi ọmọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀ ni ọ̀bẹ ti ṣe tó ń ṣe àmọ́ ọ̀wọ́ náà ẹ̀wọ̀ wọn tó ń jà ń sọ̀rọ̀ sí Èkó wọn tó ń jà fún ẹ̀ẹ́dẹ́ká lọ́hùn gbogbo wọn tó ìgbó ní ẹ̀yẹ o ẹ̀yìn ọkọ̀ máa ń kó jáde ìjà tó sọ kí ló dé ìgbó lẹ̀ wá kí ló dé ẹ̀wò tó máa gbé lọ kọ́tù báyìí gbogbo wọn tí kò yẹ gbogbo wọn máa péjọ lẹ́yìn ẹ̀mí ẹ̀yìn ọkọ̀ wọn ló dìde pé wọ́n ṣe ìgbó ẹ̀kúnlẹ̀ òfìlẹ̀ wọ́n tẹ̀ lọ sáìkọ̀ ọjọ́ kan kò sí ẹ̀wà àpò láti rí àgbẹ̀kó àpò ọlọ́run jẹ́ kó sọ pé àpò ìlú lára lọ́wọ́ wájú àgbọ̀dọ̀ sùn ká sọ ọmọ ẹ̀mí ká pè rárá wa dáadáa pé àwọn Yorùbá ibi títí mò ń lọ olówó ajá lọ́jọ́ wájú ìdí àbàbà ẹ̀ ti bẹ̀rẹ̀ ní o bí ilé ìjọba bẹ̀rẹ̀ ní tó ló dá lójú pé ó ti ń bọ̀ àwọn lájẹ́ ìlú bẹ́ẹ̀. Ẹ ṣeun gidi gan láti Òkèèrà ní ọgbà wọ́n farabalẹ̀ yọ ní ẹyọ kan. Tó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀jọ̀gbọ́n ló ń gbọ́rọ̀ ọ̀jọ̀gbọ́n tọ́jọ̀gbọ́n sọ láti. Hello. Àmì. Yes sir. Báwo ni bàbá láàárọ̀ ìsà? Mo kí bàbá tó sọ̀rọ̀ báyìí wọn ní sọ̀rọ̀ máa gbọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ní jẹ́ bá àtúntò ní pàdé àwùjọ. Ẹ̀rí àwọn àgbẹ̀ Yorùbá wọn ní àti ọ̀bẹ epo lọ ìwọ wájú. Wọ́n ní kí ló ń jẹ́ ọ̀bẹ epo tó fẹ́ wọ́n wájú. Ó ní pé ẹ̀wọ̀ wájú ló pa ìyá àwọn epo. Àtúnṣe ọmọẹja lọ lè wẹ̀yìn wò. Wọ́n ní kí ló ń jẹ́ ọmọẹja tó fẹ́ wẹ̀yìn wò. Ó ní pé ìwẹ̀yìn wò ló pa bàbá àwọn ẹja. Òpèsè ìwẹ̀yìn. Ajá tí ó wẹ̀ ọ̀dẹ̀ púpọ̀ kéèyàn máa jẹ́ bàbá àgbàgbà lẹ Yorùbá. Bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn gbogbo wa láàjọ pé torí pé èyí ò tó pé èyí ò tó mọ̀ ìlà ara fẹ́ ìlà ara bí ó dẹ́kun fẹ́ bí. Tá a bá wò ó kíní ìdí kàwá ní kí mú bàbá
Lẹ́nu bàbá wa náà nílé ayé àbírí díẹ̀ o. Àgbà tó bẹ̀ jókòó lójú kan, ojú ẹ̀gbá rí, tọmọdé bá gbórí ìrókò tó bá gbórí igi, ojú ẹ̀mí máa tò. Tí gbogbo ẹ̀ lọ gbogbo àwọn sáà ti dàgbára fọ́mọ ilẹ̀ Yorùbá náà rò kiri. Láìdá Yorùbá ní OPC ní Àmọ̀tẹ́kùn ní àbí àgbẹ̀kọ̀yà ní wọ̀tẹ́fà ìwà ìjàmbára. Ẹ sọ̀rọ̀ fún màlúù jíjẹ. Torí pé àwọn kan wọ́n ti gbẹ̀yìn tẹnujẹ́ lọ́gọ́dọ̀ màlúù àwọn sábà ń ṣe. Ẹ ṣé sà. Ẹyẹ fún ọ. Ẹ ṣé gan sà. Ẹ ṣé adúpẹ́. Ìlàmúdà. Òkú ìyá káyọ̀ ọpọlọ yóò ní ìjọba àlágbára náà. Ẹ ṣàrí ìpè kan bẹ̀ sí. Sí àbí méjì ká máa fi yẹn lọ láàárọ̀ yìí. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ mo bá sọ̀rọ̀ sókè ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́hun. Ẹ jọ̀ọ́. Okay, ẹ já wojú wòye ẹlòmíì ká máa fi yẹn lọ ní àárọ̀ yìí pápápá. Hello. Ọlọ́run ló ń sọ. Nípa ọ̀rọ̀ tẹ mú wá láàárọ̀ yìí. Orúkọ yẹn àti bí tẹ ti ń pèsè. Okay, Ajibose ló pè láti mọ̀ wí. Okay, à ń gbọ́ ó máa ṣàwọ́ àwọn ará Mòwe àti Bàfò. À ń gbọ́ yín sà. Nípa ọ̀rọ̀ àdìlọ́wọ́ kò bá jẹ ọ̀dọ̀ àwọn Boko Haram. Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá fẹ́ ṣe lẹ́wọ̀n pé àwọn Boko Haram wọn fẹ́ wà lábúlé náà ní pàápàá púpà. Gbogbo ará abúlé yẹn kí wọ́n kó wọn kó bẹ́ẹ̀. Kọ́mìlọ̀ kó bá gbogbo bẹ̀. Now, nípa ọ̀rọ̀ community police yẹn sọ, kájú àwọn yẹn bá wà, àwọn yẹn á lè lókè sí ẹ̀sán lè di gangan ní ó wà. Bọ̀ǹgbà tí èsì ta ló fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ló fẹ́ fi wá ikú. Ìyẹn bẹ́ẹ̀, ẹlẹ́ẹ̀kejì nípa owó tẹ sọ pé wọ́n fẹ́ lọ yá. Lọ́wọ́ owó tẹ bá ti yá bẹ́ẹ̀ tẹ bá ti náà sí náà, wọ́n máa kọ́ sàkáàtì ẹ̀ náà nígbà tó bá tó wáyé tá a bá fẹ́ sanwó yẹn gbà bá pé àwọn ni wọ́n máa dọ́gbó lóṣù lọ́wọ́ mi yé. Wọ́n yé wa sà. Gbogbo owó tí wọ́n bá ti dá yá tí wọ́n bá ti ná sí náà, wọ́n máa kọ́ sàkáàtì náà jù bẹ́ẹ̀ lọ́wọ́ àti máa pín tó bá yá. À ń tọrọ wa ni. Lọ́wọ́ mi yé. Wọ́n yé wa sà. Ẹ ṣé gan sà. Ṣé wọ́n máa mọ̀ pé àwọn yá bílíọ̀nù báyìí o? Ilẹ̀ náà ti nìkan lọ náà sí o. Àwọn yá yóò báyìí o. Àwọn pè náà sí. Yéyà ẹ ṣeun gan àfipámi. Hello sir. Báwa. Ìyẹn lẹ́sà o. Yes sir. Àmín. Àmín.
Oríṣiríṣi. Adegoke èmi fúnra ara mi yèyé Oluwaseun fún mi Ajibose mi ò jẹ gbèsè àwọn ọmọ mi ò kẹ jẹ gbèsè o. Ó gbọ́ ohun tí Akin ọmọ Akin sọ ni. Akin ọmọ Akin sọ wípé ẹ fi wọ́n lẹ̀ ikú lòpin ẹ̀dá látọ̀dọ̀ Akin ọmọ Akin àwọn ni ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ikú lòpin ẹ̀dá ọ̀rọ̀ yẹn ó jì. Ẹ wo a ní láǹfààní àti gbé ìpè kankan mọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń pè ẹ má fi ṣèbínú yòókù tún di ní ọ̀la tẹ́ ò láǹfààní láti pàdé wa lórí ètò ọ̀rọ̀ tó ń lọ wá pàtàkì lọ́wọ́ amójú ẹ̀rọ wa Sadiq Akínbólú ló jẹ́ kẹ́rí wa wo bá ṣe rí if not for him you can say lóríṣiríṣi lóríṣiríṣi oríṣiríṣi ambassador àwọn ìbò nìyẹn. Ẹ wo ẹ jẹ́ ká máa lọ. Ẹ̀yin tẹ́ jó lójú owó Facebook Afúyẹ́ Olúwakẹ́mi àtàwọn tá a lè dárúkọ gbogbo yín pátápátá la kí àlólódì ẹnìkọ̀ọ̀kan. Ẹ láǹfààní ẹ fẹ́ gbà wá nímọ̀ràn ní ìpolówó ọjà béyìíkéyìí ẹ kàn sí mi lórí 080